lórí ọ̀rọ̀ tó ní ètò ààbò tí arábìnrin béèrè pé pẹ̀lú gbogbo ìkọlù tó ń lọ lọ́wọ́ yìí tí à ń ké lọ́tún pé àwọn ará bíi wọ́n ń dúnmọ̀ hurumọ̀ báwọn yẹn wá pé ṣé tó bá di August 15 tó bá súnmọ́ ṣé sáàmù láàmọ̀ kà ṣé orí sáàmù yẹn náà rẹ̀ ní sáàmù náà a lè ka sáàmù tó yẹ pé sáàmù ni ó bá jẹ a lè ka kùrìsíyù tó yẹ pé kùrìsíyù ni ó bá jẹ a lè sa ifá tó yẹ pé ifá ni ó bá jẹ sórí òṣèlú is like football ìgbà tẹ́ bá dé orí field gbogbo tó bá kọ yín náà lẹ́mọ̀ but the final strategy you will use come from the field nígbà bá dé orí field tẹ́ bá rí ọwọ́ tí opponent yọ ẹ̀rí tí coach tí ọmọ sọ báyìí ó jẹ́jì ẹ̀ nìyẹn. The important thing is to win. This election will be won and it's going to be very very peaceful. Nítorí ká máa ké ni pé àwa la wà níjọba wọ́n sì lẹ́ni tó ní orí lórí fọ́. Ìgbà tá a wà ní ẹgbẹ́ alátakò bọ́n ṣe gbógun tìwà náà lélẹ̀ tá a bá lẹ pósítà lọ́sàn-án kò lè dijọ́ kejì tá a bá ṣe billboard láàárọ̀ kó tó dìrọ̀lẹ́ wọ́n á ti já nígbà tá a wà ní táwọn wà níjọba táwọn lọ opposition àwọn wá rò pé iṣẹ́ opposition ni kán máa ya pósítà yẹn a tún wá wà níjọba a tún wá ṣe billboard wọ́n tún ya àrífín iléègbé ṣùgbọ́n torí pé ẹni tí wọ́n máa sọ lẹ́nu ni wọ́n ń wá bí gọ́vùnà Adémọ́lá Adélékè bí ò bá ṣe pósítà lọ́sùn ojú ẹ̀ pawó ẹ bá rántí orin Saheed Òṣùpá ojú tó pawó kó má ìwọ pósítà ni nínú ẹ̀pà tó máa pa wá dùn ọgbà ayé ti mọ̀ fún ẹ̀rí ẹ̀ àwọn ará Ọ̀ṣun ti tọ́ gbogbo kíní ìwò wọ́n ti rí oníkálukú tàn wọ́n ti rí dátó oníkálukú gbé Adémọ́lá gbégbá oyin o ìgbà oyin ló gbé ó gbégbá oyin o ìgbà oyin ló Adémọ́lá Adélékè o ó gbégbá oyin o ìgbà oyin ló. Jẹ́rí ẹ̀fọ́kọ̀ yín balẹ̀ ní agbára Ọlọ́run ẹ̀ tó jẹ́ ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìsìn IGP Su tẹ́ bá wọ́wọ́ tó mú ọwọ́ àlàáfíà ni ó bẹ̀rẹ̀ dáadáa ọlọ́dẹ kó gúnlẹ̀ dáadáa ó fọkàn wa balẹ̀ pé kò ní sí wàhálà nígbà àbọ̀ torí àwa náà ní dákẹ́ kó tó dìgbà yẹn ẹ wá rọ ẹ̀yin náà gbogbo wa pátá àtàwọn atájọ́ olóṣèlú àtàràlú tó ń gbọ́ àtẹ̀sí olóṣèlú àti ẹ̀yin tẹ́jẹ́ ojú kẹta ẹjẹ́ àjọ pawọ́pọ̀ láti sọ ẹni tí bá ń ṣe àìdá ìyẹn máa ràn wá lọ́wọ́ ẹ mọ̀ sọ́kẹ́ ẹ òṣèlú ni kẹ́yìn mú ìbọn kó fi pààyàn kẹwàá pé òṣèlú ni ẹ mọ̀ jẹ́ sọ ẹ̀yin náà ti dára àwọn tó fẹ́ dà lóru ẹ ń bá ṣàìdá ẹ fojú fún ẹgbẹ́ tó bá wà ẹ sọ fara yín pé eléyìí o aláìdá ni gbogbo tó bá lè da omi àlàáfíà ọ̀ṣọ́rú ẹ ní bá àwa ń bẹ̀ nínú ẹgbẹ́ accord torí ẹgbẹ́ PDP tá a ti wá kì í ṣẹgbẹ́ oníjàgídí jàgàn ṣùgbọ́n akóògbé ẹ̀ tí Ọlọ́run adẹ̀wọ̀n Ọlọ́run gbàkóso lórí ìlú ogun máa gbé Bámidélé Sàlámù.